Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ dákun mo kí gbogbo ilé, Ọlọ́run á gbàdúrà wa, Ọlọ́run á fi wá lọ́kàn balẹ̀ àní dààmú. Ẹ jọ̀ọ́ mo gba mẹ́sẹ̀jì kan ní èní mọ́júmọ́ ni ọlá pé kò sí lórí fóònù látàárọ̀ níjẹ́ kí n ti sẹ́ndì mẹ́sẹ̀jì náà láti ọ̀dọ̀ bàbá tí wọ́n pè ní Ayọ̀ Babalọ́lá. Mi ì mọ orúkọ wọn gan, àwọn èèyàn ṣe júwe orúkọ ńgbà tí mo describe ẹ̀ fún, tí mo júwe wọn fún àwọn èèyàn ni. Ẹ jọ̀ọ́ wọ́n sọ fún mi pé kí n bá wọn jíṣẹ́ àwọn fún gbogbo ayé. Mo wá ní lọ́nà o, wọ́n ní mo wá ṣe wọ́n wá ní odò ọba kún, iṣẹ́ ọba òṣè mọ̀ jẹ́ o, odò ọba òṣìṣẹ́ wọ̀ pé kí n try láti jíṣẹ́ àwọn. Wọ́n á ní kí ló dé, wọ́n á ní kí n wo pé ẹ̀jẹ̀ pọ̀ lórílẹ̀ ayé nísìn ní gbogbo ibikíbi, pé ẹ̀jẹ̀ tó sì pọ̀ yìí àwọn aláìṣẹ̀ ìyà ìmọ̀dí ní kálukú ń jẹ. Wọ́n á ní ẹ̀jẹ̀ púpọ̀ bá wọ́n á ní kí n wò, wọ́n á rí omi ẹ̀jẹ̀ tó ń ṣàn lọ lóòótọ́ tó pọ̀, tó nígbà tí omi ń ṣàn nínú kọ́tà àgbàrá. Wọ́n á ní wọ́n á ní dà kí wọ́n á ní solution pé kọ́dá kan wọ́n á ní solution yẹn ni pé kí n sọ fún gbogbo àti wọ́n ní eléyìí kò ṣe pé àbí ẹlẹ́sìn kan, pé àti ẹlẹ́sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti gbogbo wa tá a mọ̀ pé àjọ wà ní orílẹ̀ ayé yìí, pé kí kálukú ó lọ kún fún àdúrà torí ẹ̀jẹ̀ ó pọ̀ o, ẹ̀jẹ̀ ó pọ̀, wípé láti àsìkò yìí lọ títí di inú oṣù kẹfà ọdún, wípé ẹ̀jẹ̀ ó pọ̀ tí ẹ̀jẹ̀ ó mọ̀ sàn, wípé ká mọ̀ bẹ́ẹ̀ ká kún fẹ́ lọ́hùn kí ẹlẹ́dàá wa kó mọ́ gbàbọ̀dé torí pé ìpọ̀ ẹ̀jẹ̀ yìí ìyà ìmọ̀dí ni, ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ni, ẹni tí ò mọ́wọ́ mẹsẹ̀ ní ń jẹ ìyà yìí. Pé kí kálukú wa ká kún fún bẹ́ẹ̀ lọ́hùn, ká bẹ́ẹ̀ lọ́hùn ààbò, pé ẹni tó bá lè gba àwẹ̀ kó gba àwẹ̀, ẹni tó bá dẹ̀ lè ṣe sàrà ìtọrọ àánú kó ṣe tọrọ àánú sí i, wípé ẹlẹ́dàá ò ní gbàbọ̀dé, tàwọn ọmọ wa náà ò ní gbàbọ̀dé. Ànírógun ẹ̀jẹ̀ mọ́jẹ̀mú accident Ọlọ́run ò ní jókòó lórí gbogbo wa, kí ká dákun torí tọlọ́hun. Inshallah pé ká try láti ká bẹ̀bẹ̀ fún ààbò, ká fi àwẹ̀ jagun, pé especially inú oṣù kẹfà yẹn ó ní agbára, àmọ́ láti sìn kí kálukú kún fún àdúrà. Jíjáde tí mo jáde láti wá ṣe fídíò yìí, mi ì ṣe fídíò báyìí rí láti báyàn láti sọ̀rọ̀ lórí áàpù yìí báyìí rí. Àmọ́tò gẹ́gẹ́ bíi pé ńgbà tí mo sọ pé mi ì ní jẹ́ wọ́n fèsì pé odò ọba kún jẹ́ iṣẹ́ mi kí wọn náà tú nínú ìgbèkùn ni mo fi wá sọ ọ̀rọ̀ yìí. Ọlọ́run ò ní jẹ́ kí gbogbo wa ká kó sọ́wọ́ o, Ọlọ́run á dẹ̀ mọ́ ṣàbò lórí wa o. Ó jáde kò wọlé, Ọlọ́run ò ní fi ṣe kòńgẹ́ wa o. Ọlá la ilaha illallah, ọlá la ilaha illallah, ọlá la ilaha illallah, ọlá Muhammadu Rasulullah, ọlá sallallahu alaihi wasallam. Kódà mo gba fọ́tò wọn kí ó lè jẹ́ ẹ̀rí, àwọn ni mo gbé sí òkè yìí kí everybody kó wò wọ́n. Ìgbà tí mo fi lọ, àwọn tó jẹ́ Christian ládùúgbò wa náà wá júwe náà fọ́tò yẹn jáde, mo wá ní àwọn náà lẹ́ni tí mo rí, mo fi send ẹ̀. Ẹ̀jẹ̀ dákun tán ní kí kálukú wa ká ṣe nípasẹ̀ àdúrà àti ààwẹ̀ àti sàárà, pé Ọlọ́run má jẹ́ ká fi ọjọ́ ọlọ́jọ́ lọ nínú ọdún yìí, má jẹ́ ká bá wọn rógun ogun ẹ̀jẹ̀. Wọ́n fi ní ká gbàdúrà lórí ẹ̀jẹ̀, accident àìmọ̀dí, accident òjijì, Ọlọ́run ò ní jẹ́ ká ṣe kòńgẹ́ rẹ̀ o. Ẹ dákun kí kálukú ṣe ìgbésẹ̀ lé lórí àtẹlẹ́sìn kìíní àtẹlẹ́sìn kejì, ká gbé ìgbésẹ̀. Ọlọ́run á jẹ́ ká bò dájú o. Ọlá mọ́ṣálá ọ̀la kò wáta ìlà àbílẹ̀ àlè ilẹ̀ azim bí ó ṣe fi hàn mímọ́ nìyẹn o.